Olódùmarè mo ń jáde lọ, tètè bá mi lé kí ó fà kúrò lọ́nà mi o. Ọ̀gbọ̀n àjẹ̀gbọ̀n dákun máa bá mi lọ, tètè bá mi ká ti kúrò lọ́nà mi o. Ẹ̀gbẹ́ èṣù dákun máa bá mi lọ, ajẹ́kí bá Jésù pàdé ní ọ̀nà mi o. Ajẹ́kẹ́ mi mú múra yé lọ́kàn mi o. Ajẹ́kí mú wọn mọ́ra yé bọ́ọ̀lù mi. Èṣù kújà gidigidi kan kúrò lọ́kàn mi o. Ògùn ọ̀nà kárí ayé lọ́nà fún mi. Ajẹ́kí bá alápàdé ní ọ̀nà mi o. Aláàtí Jésù tó sọ wá lórí bára. Ebi ń pa wọn tó gbówó lọ sí Mẹ́kà. Olówó fagbóra tó làwọn kan lọ sí Mẹ́kà. Ìwé márùn lójúmọ́ ọ̀gbẹ́ni Hánà kí ló dé? Kí ló dé ṣe fẹ́ sọ wá tó lọ́sí? Àbí ṣe fẹ́ máa fún wa ní sálárì ni? Ẹ lè pè wọ́n ẹ padà sí títẹ̀ tí wà. Ẹ̀yin lẹ́ ń kó bá wa nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n lọ́wọ́ yìí, àwọn ọmọ ẹ̀ láti já. Àjẹpàdé Jésù mọ́lẹ̀ pátápátá. Ẹ̀kọ́ ṣì. Ẹ̀kọ́ ṣì. Àwọn ọmọ ẹ̀ lọ. Ìgbóréré àwọn lọ́gbẹ̀ èṣù àti gbẹ̀sẹ̀ àti gbẹ̀jẹ̀ súnmọ́lẹ̀ aláwọ̀ kì í ṣe Olódùmarè irọ́ náà ń pa fún wa Jèhófà kì í ṣe Olódùmarè irọ́ náà ń pa fún wa o. Ṣèbọ́ bẹ́ẹ̀ la ni wọ́n gbẹ̀sẹ̀ kò tẹ̀ Jésù mọ́lẹ̀ àti gbẹ̀sẹ̀ àti tẹ̀. gbẹ̀sẹ̀ náà gbẹ̀sẹ̀ kò tẹ̀ Jésù mọ́lẹ̀ àti gbẹ̀sẹ̀ àti tẹ̀. ṣèbọ́ bẹ́ẹ̀ èṣù ni wọ́n gbẹ̀sẹ̀ kò tẹ̀ Jésù mọ́lẹ̀ àti gbẹ̀sẹ̀ àti tẹ̀. gbẹ̀sẹ̀ náà gbẹ̀sẹ̀ kò tẹ̀ Jésù mọ́lẹ̀ àti gbẹ̀sẹ̀ àti tẹ̀. ẹtì pé àwọn náà fẹ́ fún Jésù wọ́n wọ èṣù kò lè bá létí Jésù torí pé Jésù má lọ kó sì báyìí àti pé ẹ̀là kì í ṣe fẹ́ Jésù ìṣó mẹ́ta péré náà fi pa Jésù olùgbàlà onírọ́ tó kú lórí àgbélébù nínú fíìmù Ṣàngó lágbára jàláwò lọ ẹgbẹ́ àbíkó àbájúmọ̀ gbélébọ̀ Jésù kì í ṣe ọmọlúwàbí Mùhámádù kì í ṣe ọmọlúwàbí Aláhù kọ́ ló dá ọmọlúwàbí Jèhófà kọ́ ló dá ọmọlúwàbí Olódùmarè ló dá ọmọlúwàbí irúnmọlẹ̀ ní bàbá ọmọlúwàbí àwa Yorùbá gangan lọmọlúwàbí àwa gangan lọmọ ẹ̀là àtijọ́ adẹ̀tí tẹ Jésù mọ́lẹ̀ pátápátá àti kó ọ̀tá. Àtẹ̀sọ́wọ́dọ́ máa yẹ ẹyẹ onírọ̀ ayé kó bẹ̀. Àwa lọ́mọ ẹ̀là o àtibẹ̀sẹ̀ àti tẹ Jésù mọ́lẹ̀ o àwa lọ́mọ èṣù o àtibẹ̀sẹ̀ àti tẹ Jésù mọ́lẹ̀ Aláwọ̀ kì í ṣe Olódùmarè irọ́ náà ń pa fún wa Jèhófà kì í ṣe Olódùmarè irọ́ náà ń pa fún wa o. Ṣé bọ́ bẹ́ẹ̀ la ni wọ́n gbẹ́sẹ̀ kó tẹ Jésù mọ́lẹ̀ àti gbẹ̀sẹ̀ àti tẹ̀. gbẹ́sẹ̀ náà gbẹ́sẹ̀ kó tẹ Jésù mọ́lẹ̀ àti gbẹ̀sẹ̀ àti tẹ̀. ṣé bọ́ bẹ́ẹ̀ ṣú ni wọ́n. Àwa lọ́lọ́run wa káwọn òyìnbó tó pé bọ́ọ̀lù wá fún wa Yorùbá ló lolúwa wa káwọn ọmọ àlè tó sọ Jésù lolúwa àwọn onírọ́ náà gbé Jésù wá fún wa agbóni lórí ló gbé àlà wá fún wa àwọn olè náà tó kú ló fà wá fún wa pé wọ́n ṣe náà fi bọ́ọ̀lù ṣe fún wa ìkà náà fi àlà ṣe fún wa ọ̀tẹ̀ náà fi wọ́n ṣe fún wa náà fi Jésù ṣe fún wa ogun Jésù dópin lórí wa ogun Muhammad dópin láyé wa àwọn ọmọ ẹ̀ lọ́jọ́ lọ́sẹ̀ tó fún wa. àwọn ọmọ ẹ̀ láti tẹ Jésù mọ́lẹ̀ àti já àti já jọ. Jesus Christ was the Lucifer. God of the Bible is a terrorist. Allah and Muhammad same bird with the same feathers. Islam is a religion of peace. But killing people no dey tire them. Yeah, it is godly. Especially Kalunzor, ọmọ Roman. Super. Èmi l'original ọmọ èṣù. Èṣù ọlá ẹ̀lú is not a beta. Ẹni bá a sá gbé ẹ̀ ló dá.
Jesus Christ was a lazy God. God of the Bible is a terrorist. Allah àti Muhammad same bird with the same feathers. Islamic say the God is but killing people no dey carry them. They kill a lot of people and they clean mouth. Sharp, I'm a terrorist. Ọmọ àlelẹ̀ people yóò ká. Èṣù láàánú is not Satan. Èṣù tẹ̀kù is our father. Alarm God kọ́ lọ́lọ́run wa. I swear alarm God are the terrorists. The business Nigeria wey dem create. I don't know why my people sef no dey think well. I don't know why my people just want to be a slave man. Olódùmarè no be Bible but Olódùmarè ní bàbá tí a no be Allah. Ẹ̀sìn àjèjì is a plain wash. Dem gbé yan mẹ́rù pé àwa lóríjìnà ọbẹ̀ èṣù. Ọwọ́ òjò látàrí ọmọ ọ̀sìn. Àwa lóríjìnà ọbẹ̀ èṣù. Aláti God náà fi fọ́ ọjẹ́. Oye táwọn ọmọ aládé lọ mẹ́rù. Èṣù ń bọ̀ bí olè lóru. Oye táwọn Yorùbá ní kékeré. Àtàlámà lẹ́kọ̀ọ́ tí wọ́n sọ kiri. Kọ́bẹ̀ ẹ máa sọ wọn kì í ṣe Yorùbá. Ẹ̀yin èèyàn mi ẹ̀jẹ̀ náà padà. Dúró lẹ́yìn God àti Allah. Ẹ padà sí ìwà lọ́lọ́pọ̀ ìjà. Ọmọ ọba má jọ mẹ́rù. Tọ́mọ káwá ẹni àwọn òbí ti máa lò. Láti orí ká àwọn bá tún ṣe mẹ́rù. Wọ́n ní pé tó bá sọ pé bàbá ẹ̀ lẹ́sẹ̀. I'm very sure ọmọ mi ẹni ọmọ àárọ̀. Ìṣẹ̀ṣẹ̀ lágbára ẹ̀jẹ̀ ká wá ní o. Àbọ̀ ògùn kábọ̀ èṣù kábọ̀ ọ̀sùn. Kábọ̀ bàtàlá kábọ̀ Ṣàngó. Kábọ̀ Ọ̀rúnmìlà kábọ̀ Ọ̀fà. Kábọ̀ àwọn òrìṣà nílá ọjà ilé. Ìlú ọmọ aládé lọ́pẹ̀ ní Yorùbá. Káwọn ẹrú alátayé kọ́ ọmọ. Káwọn àgùntàn God kẹ́yìn jẹ́ wá náà. Olùgbé aláàbò God and the terrorists. Do you know many people God is? It's not just a Bible, Wikipedia. Do you know many people Allah is? And it's the name of Allah killing people, even today. Olódùmarè ló lè kill people. Olódùmarè ní bàbá tí a ló bí mẹ́kúnnù. Olódùmarè ní bàbá tí a ló bí Allah. Ẹ̀sìn àjèjì ní ṣe pé wọ́n. Ṣé ẹ fẹ́ yan mẹ́rin? Àwa lóríjìnà ọmọ òòṣà. Ọmọ ògùn lákàárí ọmọ ọ̀sùn. Àwa lóríjìnà ọmọ èṣù. Àwa lóríjìnà ọmọ èṣù. Ọmọ ògùn lákàárí ọmọ ọ̀sùn. We are the original homies. Ojúlówó ẹni tí wọ́n Olódùmarè. We don't need your God, we don't need your Allah even. We don't need your Jesus and Muhammad. We don't need your heaven, we don't need your hell. We don't need your Bible and Quran. Princess Toyin, ọmọ ṣẹ́kẹ̀ ọ̀hún. Prince Man, ọmọ ọba onírù. Òkìrì yín bàbá mi ọbẹ̀ ẹ̀kú. Lákèlè sí bàbá mi. Everybody máa lọ pàjá lọ́tọ̀ mọ́. Ẹ̀mí tí í ṣe bí. Díẹ̀ tó lóko ní ìlọ, ẹ bá fún láti ẹ̀wọ́n tó nílẹ̀ bí àwọn ará òjò. Ẹ jọ ẹ bá mi dá àtẹ́wọ́jọ fún bọ́dà wa yìí. Wọ́n gbìyànjú wọ́n gbé ọpọlọ kalẹ̀, ó dọ́kọ̀ jáde fún àwọn tó ní ìtumọ̀ tó lè mú ìtẹ̀síwájú bá ìsìlámù ní bí ẹ̀sìn.